Arabatun ramudo ngbari. Ngbàrèrè. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Al-Qur'ani ni wabtaghi fima ataka Allahu daral akhirah. Wabtaghi fima ataka Allahu daral akhirah. Àwa Mùsùlùmí la ní gbogbo nǹkan kò ní túmọ̀. Àfi kẹ́ mójútó Islam. Ẹ mójútó àwọn ọmọ Mùsùlùmí tí wọ́n ń yàgbà lọ́tún lọ́sì. Wa ahsin kama ahsana Allahu ilayk. Wa la tabghil fasada fil ardi. Inna Allaha la yuhibbul mufsidin. Quran chapter 28 verse 7. Wabtaghi fima ataka Allahu daral akhirah. Ìtọ́lọ̀ bá fún ẹ láyé, struggle láti fi ṣe rere, struggle láti fi wá ọjọ́ gbèǹde kìyàmọ̀. Bọ́ ọba lówó láyé, fi wá kìyàmọ̀. Bọ́ ọba lọ́lá láyé, fi wá kìyàmọ̀. Bọ́ ọba lálàáfíà, bọ́ ọba ní ìjẹniyàn, fi wá ilé àgbégbẹ̀yìn. Kìyàmọ̀ ni kó o fi wá. Àmọ́ o. Má torí pé o fẹ́ wá àlìjẹ́nnà, má torí pé o fẹ́ wá kìyàmọ̀, kó wá gbàgbé pé o ní àwọn responsibilities tó gbọ́dọ̀ carry out láyé, o láwọn duties tó gbọ́dọ̀ perform láyé, o ní duty lórí ọmọ, o ní duty lórí ìyàwó, lórí ọkọ, lórí ẹ̀sìn. O gbọ́dọ̀ torí pé o lé àlìkìyàmọ̀ kó wá jẹ́ káyé ó bàjẹ́ mọ́ ọ lọ. Ayé ò gbọ́dọ̀ bàjẹ́, àlìkìyàmọ̀ ò gbọ́dọ̀ bàjẹ́. Ayé ló ti ṣiṣẹ́ tàlìkìyàmọ̀. Bó o bá ti ríṣẹ́ rẹ̀ ṣe láyé yìí, o lè ra àlìjánnà wọ̀. Wa ahsin kama ahsana Allahu ilayk. Ẹ ṣe rere níwọ̀n ìgbà tọ́lọ̀ ń ṣe rere fún wọn náà. Ṣe rere. Wala tabghil fasada fil ard. Inna Allaha la yuhibbul mufsidin. Ànábì ní ahsinu jiwaran ni amallahi alaykum wala tunaffiruha. Faqala man zalati an qawmi fa'adati ilayhim. Make a very good use of Almighty Allah's favor in your life. Never you disperse it. Very few are those who miss that favor and later regain it back. Allah. Oore tọ́lọ́run bá ṣe fún ọ, manage ẹ̀ lórí Ọlọ́run nínú ayé ẹ̀ dáadáa. Pa jẹ́ Mùsùlùmí tá a pọ̀ nílẹ̀ Yorùbá, oore Ọlọ́run ni. Ẹ manage ẹ̀, wala tunaffiruha. Ẹ má jẹ́ ó túká máa lọ́wọ́. Àwọn kan tí wá tí wọ́n fẹ́ túká Ọlọ́run ní kò gbà. Wala tunaffiruha. Ẹ manage ẹ̀. Ẹni tí mọ́nì rẹ̀ pé, ẹni mọ́nì rẹ̀ kù díẹ̀, ẹni tí tiẹ̀ ò tó nǹkan. Ẹ manage ara yín, wala tunaffiruha. Ẹ má jẹ́ kẹ́sìn ọ̀tọ̀wọ́ yín bàjẹ́. Orí Ọlọ́run Islam. Ẹ má jẹ́ ọ̀tọ̀wọ́ yín bàjẹ́. Àwọn bàbá tí wọ́n bí yín, tí wọ́n bá lò bí majority ṣe ń lò lẹ́ni ni, wallahi bóyá lábá ẹ̀sìn lórílẹ̀ Yorùbá. Àwọn bàbá tí wọ́n ti lọ àwẹ̀ ni. Àwọn ìsàfà Indomie. 90% àfà tí ń bẹ láyé lónìí àfà Indomie. Wọn ò láwẹ̀, wọn ò ní sàrà, wọn ò ní tàájúdù, wọn ò ní faragbolẹ̀ fọ́lọ́run. Wọ́n ti fẹ́ káwọn láṣẹ lẹ́nu bí àwọn bàbá yìí. Bàbá ìgbàwé àìmọye ọjọ́ àṣẹ ni ẹ fi wá tí mo bá wí báyìí kó dẹ̀sẹ̀ àìmọye ogun tí ẹ ń fà pẹ̀lú àwọn ẹlẹ́bọ tó jẹ́ pé wọ́n wí lẹ́ẹ̀kan náà bá mi sì gbà nítorí pé wọn kì í sàfà Indomie ni ẹ̀yin dáyé àfà Indomie lẹ́jẹ́ ẹ̀ ní dìde lóru yanáfìlà ẹ̀ ládẹ̀ ìjáláwẹ̀ ẹ̀ jó ní sàrà àfi kìkì ẹnu bí àjàkàrà èyí ọ̀dà tọ̀wọ́n ọ̀dà èyí ọ̀dà èyí ọ̀yọ́ sígbó tọ̀wọ́n ẹ̀yọ́ sígbó àbálọ àbábọ̀ ẹ̀ ríbi tá a bàjá. Àwọn tẹ́ ẹ pè ló ní bídíà tẹ́ ẹ ní wọn wúlò fún nǹkan kan ẹ báwọn ní ẹ di ògo lónìí ní ẹ dògo fún Islam nílẹ̀ Yorùbá. Abẹ́ ti gbàgbé ni ẹ ti gbàgbé ń gbé bàbá ń Bariga síta tẹ́ bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ bí ìgbọ́ jẹ́ pé lọ́wọ́ yín ni kọ́kọ́rọ́ àlìjánnà wa. Ẹ̀yin ìjọ ọ̀hún tó bá jẹ́ pẹ̀yìn lẹ gbóná ní ìmánì jù lójú ara yín ibo lẹ́wà nígbà tó gun kó Islam lọ táàtì ẹ̀ fi rí yín bẹ̀ nígbà ogun fẹ́ ṣẹ́ tán ilẹ̀ wa bẹ̀rẹ̀ ète oríṣiríṣi láti gbórí wọlé láti dọ́gbọ́n wọlé ahsinu jiwaran ni amallahi alaykum wala tunaffiruha dámi lóhùn. Fa'adati ilayhim bọ́lọ̀ ń bá sí ẹ lóore ẹ mánéjì ẹ dáadáa díẹ̀ lẹ́ni Ọlọ́run ó gbòòrè lọ́wọ́ ẹ̀ tí ó tún dá padà. Mùsùlùmí ayé
mo kí wa kú oríire tìyá alálùkùránì fọ́mà ìyá ọlọ́sàn. Achievement tó ga ni o, wàláhì achievement tó ga ni. Ibi tọ́rọ̀ wà nìyẹn táwọn kan sì mí gbọ́. Mo gbọ́ tí arákùnrin tó jẹ́ oníjàmbá yẹn tó ń ti àwọn kan jáde kan máa sọ pé Akewu gba góòlù, ibo ló wà gan-an. Ó sọpọ́ọ̀tì àwọn oníṣẹ̀ṣe, ibo ló wà gan-an. Ète láti mórí bọ́ ni kò dẹ̀ lè mórí bọ́. Kò lè mórí, àtijọ́ wà ń bẹ̀ báyìí. Tí kì í bá ṣe pé mo rówó dáadáa, hàn bíi méjì mẹ́ta nínú àwọn ọmọ tán jáde yẹn, èyí bá ti kó wọn lẹ̀ wọn bá ti bára wọn níbi títa lọ́lọ́run wà. Pé kí ló dé tẹ̀ ń bà mí lórúkọ jẹ́? Kí ló dé tẹ̀ ń bà mí lórúkọ jẹ́? Mi bá ti kó wọn nílẹ̀. Torí nǹkan tí ẹ̀rí lẹ̀ ń sọ, wala takunu laysa laka bi ilmu, níta nímọ̀ nípa ẹ̀ ní tẹnu yín jáde. Ó sọ̀pọ̀tì oníṣẹ̀ṣe and so what? Ṣé oníṣẹ̀ṣe wá wọ́n wá jẹ́ni tí ó tá àjọsí lórílẹ̀ tó ajé èèyàn ni? Ẹ̀rí mi bí mo ti ṣe mítìnì, ẹ̀rí mi bí mo ti jókòó sọ̀rọ̀, ẹ̀rí mi bó ẹ kàn ságbé irọ́ yẹn kalẹ̀. Omi ìyá ọ̀daràn dédé bíi pé sọ pé jáde wákọ̀ wá sọ bí tọ́ wà who are you tí máa sọ fún wa ibi tí mo wà. Ìdúró mi sọ bí tí mo wà. Èmi ò ṣe Islam níṣe ẹranko tí majority ń ṣe ni. Èmi gbà yí pé gbogbo wa lájọ láyé. Èmi gbà yí pé ọba mi dá wa sáyé. Waja'alna ba'dakum ba'dan fitnatan. Ọlọ́run fi wá ṣe tráyà fúnra wa láyé ni. Ayé ò sí fún Mùsùlùmí nìkan mo tó repeat ẹ̀. Àmọ́ ẹ má sì mí gbọ́, mi ò yẹ̀yẹ́ Islam pẹ̀lú kẹ́límà yẹn. Àsìgbọ́ ọ̀rọ̀ ni o. Mi ò yẹ̀yẹ́ Islam bí ṣe mọ́. Mo ń gbìyànjú láti jẹ́ kí àjọgbáyé àlàáfíà láàrin ara wa. Mo rí àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Mi ò ká kó pé wọ́n kó rọ́dù fọ́rọ̀ yẹn. Àwọn náà ṣàlàyé báwọn mọ̀fúhùmù tí wọ́n àgbọ́yé wọn lórí ọ̀rọ̀ yẹn náà ṣàlàyé. Àmọ́ mi ò kúrò lórí pọ́ìntì yìí. A dá ayé nítorí Mùsùlùmí nìkan. Ẹ lọ wo Kùránì látòkè délẹ̀. Àyà tẹ ọjà tẹ ń lò wípé ma khalaqtul jinna wal insa illa liya'budun. Níbi tí mo ti sọ̀rọ̀ yẹn, Ọlọ́run ní mi ò dá ènìyàn àtàlìjànú ju pé kán wá sìn mí láyé lọ. Àníyàn Ọlọ́run lórí pé wíwáyé ènìyàn ni pé ká wá sìn òun. Ìyẹn ò túmọ̀ sí pa àdáyé nítorí ènìyàn. Ènìyàn nìkan kọ́ la torí ẹ̀ dáyé. Àtorí ẹranko dáyé. Àtorí ẹja inú omi dáyé. Àtorí igi oko dáyé. Àwa àtorí ènìyàn àtàlìjànú dáyé. Kápẹ́ population la fẹ́ wò, ènìyàn ló kéré jù lórí ilẹ̀ in population. 10% àwọn tí ń bẹ nínú igi oko, àwọn ẹyẹ tí wọ́n ń fò nínú igbó àtàwọn ẹranko, 10% tí wọ́n lè nìyàn. Ètò mi pé tẹ́ bá mọ population èèyàn, tẹ́ bá multiply rẹ̀ by 10 yóò fún yín ní figure àwọn ẹranko tó ń gbé nínú igbó. Àwọn ẹranko tó ń gbé nínú igbó 10% àwọn ẹja tí wọ́n ń bẹ nínú omi ni. Ètò mi pé gbogbo ẹranko tí ń bẹ nínú igbó tẹ́ bá multiply wọn by 10 ilẹ̀ tó gẹ̀ẹ́tì figure àwọn tí ń bẹ nínú òkun. Torí òkun gangan tẹ́ ń gbénú ẹ̀, òun ló kó ìdá mẹ́ta ayé. Àwọn tí ń bẹ nínú omi, àwọn yẹn kó 70% oyin tí ń jẹ́ ayé. Orílẹ̀ táwa ń fẹsẹ̀ tẹ̀ just 30%. Àwa tá a tún wá dé nìyàn níbẹ̀ á tún àwọn ẹranko tó ń bẹ nínú 30% yẹn. Ọlọ́run ò dá ayé nítorí Mùsùlùmí nìkan, kì í ṣe pé mo fi yẹ̀yẹ́ Islam. Tó bá jẹ́ bẹ́ẹ̀, lọ́jọ́ tọ́lọ́run commission ayé gangan. Ọlọ́run ó ti declare ntọ́lọ́run sọ ní pé inni ja'ilun fil ardi khalifa. Bó ti wà ní Quran chapter 2 verse kíni verse bámi wo. No, what chapter rẹ̀ wà verse ẹ̀. Inni ja'ilun fil ardi khalifa. Bó ti wà ní Quran chapter 2 verse 29 to 30. Quran 2 29 to 30. Ọlọ́run ní níjọ́ tí mo fẹ́ dá ayé. Inni ja'ilun fil ardi. Inni ja'ilun fil ardi khalifa. Èmi Ọlọ́run mo fẹ́ dá ènìyàn kó lè jẹ́ olórí ayé. Olórí ayé tẹ́nìyàn jẹ́ ló jẹ́ kẹ́nìyàn ó important ju gbogbo ẹ̀dá yòókù tí ń bẹ láyé lọ. Àwa la control gbogbo tí ń bẹ láyé. Àwa la control ẹja inú omi níwọ̀n bá ń ta bá lè ṣe ń bẹ ni. Torí a lè control 10% ẹja inú omi. Àwa la control ẹranko inú igbó, a lè control 20% ẹranko inú igbó. Àmọ́ lọ́wọ́ wa làṣẹ rẹ̀ wà.
ènìyàn ni ó jọ̀gá lórí àlìjànú, ènìyàn ni ó kọ̀ntró atẹ́gùn sánmọ̀, ènìyàn ni ó kọ̀ntró inú ilẹ̀, ènìyàn la fi ṣọ̀gá. Nínú ènìyàn tá a fi wá ṣọ̀gá yẹn láti yọ mùsùlùmí tó jẹ́ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Mo ní purpose tèmi Ọlọ́run fi dá gbogbo ènìyàn àti mùsùlùmí àti Christian àti oníṣẹ̀ṣe ni pé ẹ lọ sìn mí ni mo ní ká ẹ lọ ṣe láyé. Ẹ jẹ́ fún example kan tó kéré, ó kéré gan, ó kéré jọjọ ságbára Ọlọ́run. Kí n fẹ́ yàwó nísìn, kí n fẹ́ ọ sínú ilé kan. Mo fẹ́ ọ sínú ilé yẹn kó o lè jẹ́ yàwó mi, kó o lè sáàfù mi ni. Kò túmọ̀ sí pé torí tiẹ̀ ni mo fi kọ́lé. Mo lè má kọ́ nítorí tiẹ̀. Owó ló jẹ́ aṣojú mi nínú ilé yẹn tí n bá sí bẹ́ẹ̀. Àwọn ọmọ tí mo bí ẹjọ́ gbé bẹ́ẹ̀ ẹjọ́ níní. Ẹbí mi ẹjọ́ níní. Mo lè kọ́ nítorí ìyàwó, mo sì lè má kọ́ nítorí tiẹ̀. But sorry, kò síbi tí Kùránì ti sọ pé torí mùsùlùmí ni mo fi dá ayé. Tá a bá nítorí mùsùlùmí ni, ṣé káwọn Kírísítẹ́nì ó bínú kúrò láyé ni? Ṣé káwọn oníṣẹ̀ṣe ó bínú kúrò láyé ni? Torí gbogbo wa lọ́lọ́run fi dá ayé. Àlìjánná làwa mùsùlùmí ò kílèmù wípé mùsùlùmí nìkan ni ó wà àlìjánná. Kì í wá tún ṣe mùsùlùmí nìkan, ẹni ọba níwà rẹ̀ ni o. Torí nínú Al-Qur'ani látòkèdélẹ̀, tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ ìbádà, yóò máa fi amala sọ́ọ̀lìà. Bẹ́ẹ̀ bá ti ń sìn mí, ẹni ọba ṣiṣẹ́ rẹ̀ kún yẹ̀sìn ni. Kì í ṣẹni tí ń sin lọ́hùn tíwájú ẹ̀ fẹ́ sí mọ́lẹ̀ tó fẹ́ kó fún kọ́rùn níbi títí ń gbààwẹ̀ tó lọ Mẹ́kà ju bàálù lọ, bẹ́ẹ̀ tó jẹ́ pé ìwà ṣàìtọ́ọ̀nù ní ń bẹ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ní mi torí ẹ̀ dá àlìjánná. Torí tí ẹ̀kọ́ la fi dá àlìjánná, ẹ̀sìn nìkan ò lè gbé ọwọ́ àlìjánná tó bá ní wàrí. Àlìjánná according to theology, according to akida Islam, àwa mùsùlùmí bọ́lọ̀ ń ṣe sọ nìyẹn. Tá a bá wá sọ wípé torí mùsùlùmí nìkan Ọlọ́run fi dáyé, ẹ lọ wo gbogbo hayat tó wà ní Qur'an látòkè délẹ̀. Tọ́lọ́run ti ń sọ̀rọ̀ khaliqu samawati wal ard. Kò sí ibi tọ́lọ́run ti fi dídá ayé tó ti jọyìn rẹ̀ mọ́ pé nítorí ènìyàn ni mo fi dá. Nítọ́lọ́run ó yà sọ ni pé mo dá gbogbo ohun tí ń bẹ láyé kó lè máa wúlò fẹ́nìyàn. Bami wáyà yẹn nínú Suratul Baqara. Àyà tó tẹ̀lé tanka yìí náà. Quran chapter 2 verse 30. Huwa alladhi khalaqa lakum. Mo dá kó lè wúlò fẹ́yìn ènìyàn. Ma fil ardi jami'an. Gbogbo tí ń bẹ lórílẹ̀ ayé, mo dá kó lè wúlò fẹ́yìn ènìyàn ni. Kò sí bí nǹkan náà ṣe lè burú tó. Bí kìnìún ṣe burú tó yẹn. Tó bá rí ènìyàn lójijì, ẹ̀rù akọ́bà asá. Tẹ́nìyàn bá wá ń lè lónà tó dojúkọ. Kò sí ní tó burú láyé tí ó bẹ̀rù èèyàn. Inbuilt la dá sáré ènìyàn pé ẹ̀yin lọ̀gá lórílẹ̀ ayé. Eléyìí tí mo sọ yìí, mi fi yẹ̀yẹ́ Islam rárá. Mi fi yẹ̀yẹ́ Islam. Ọlọ́run dá wa ká wá sìn òun lórílẹ̀ ni. Àmọ́ kì í ṣe pé mi fẹ́ ká rọ àyà yẹn sí díẹ̀. Torí àwọn míì ń padà ń bọ̀ lọ́jọ́ ọ̀la tí wọ́n wà á já tí ò sí níbẹ̀. Wípé tẹ́ ẹ bá nítorí mùsùlùmí nìkan lọ́lọ́run fi dá ayé, kí ló dé táyé eléyìí wá? Kí ló dé táyé eléyìí wá? Ọwọ́ ń tà lè fi jọ́ ìmọ̀ ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Tó bá jẹ́ pé torí ayé, tó bá jẹ́ pé ènìyàn, a dá ènìyàn nítorí ayé, ènìyàn tá a wá dá kó lọ sọ lórí ayé, àwa ní ẹ̀sìn ńlá fẹ́ kọ́ lọ sìn. Ẹni tá a ní ta torí ẹ̀sìn, ó mì pé torí ẹ̀sìn la fi dé ènìyàn, torí ènìyàn la fi dá ayé. No, kò rí bẹ́ẹ̀. Torí ayé dé ènìyàn. Àbí kìí ṣe torí ènìyàn nìkan ńlá fi dáyé. Torí gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá síbẹ̀ ńlá fi dáyé. Àmáwò ènìyàn la pàtàkì jù níbẹ̀. Mo máa ń sọ̀rọ̀ kan pé ẹ jẹ́ ká máa consider ideology ẹ̀sìn àwọn míì náà. Èmi gbà tèmi pé Quran kò sọ nǹkan míì tó tako common sense. Lójú ẹni tí kò bá mi ṣẹ̀sìn Islam, ní tí mo bá sọ yẹn á sọ fún mi pé tí mo sọ yẹn ò rí bẹ́ẹ̀ kí n wá wo tẹ̀sìn òun náà. Àmọ́ Quran ò lè rí Quran ìjà gbogbo ọgbọ́n tó rí ọ̀dà. Ló fi ń já sí pé wa ma khalaqtul jinna wal insa. Mi fẹ́ pẹ́ lórí ẹ̀. Mo dúró lórí ọ̀rọ̀ yẹn títí dọjọ́ iwájú. Majority wà sí tí a máa ń ṣe. Àwọn èèyàn lè argue ẹ̀ lẹ́nu. Astaghfirullah, inna Allaha ghafurur rahim. Àwọn èèyàn padà máa rí fáàsì. Kódà nígbà tá kí ó gba góòlù ọba sí láyé mọ́. Pé lágbájá sọ báyìí, à ń ṣe wáàsí tó wà
futuristic ọjọ́ iwájú wà sí yóò difficult láti já tó bá dọjọ́ iwájú nígbà táwọn ọmọ computer age bá dàgbà á difficult láti já nítorí náà ẹ já sọ̀rọ̀ tí ó mú ìfẹ́ wà láàrin ayé tá a lè jọ gbé lálàáfíà mùsùlùmí pàtàkì gbogbo ẹlẹ́sìn yòókù ilẹ̀ Yorùbá mọ̀ pé mùsùlùmí ló pọ̀ jù wọ́n sì mọ̀ pé Ọlọ́run bùn mùsùlùmí ní àwọn oore tó pọ̀ ẹ má wàá jẹ́ kárìnrìn táǹkù káwọn náà mọ̀ sọ fáwa náà pé ń bolẹ̀ kù sí káwọn náà mọ̀ sọ fáwa pé ìbolẹ̀ dá sí ẹja mánéjì ara wa bọ́lọ́mbà àásínú jìwárán ní amalayi alaykum oore tọ́lọ́mbà ṣe fún yín ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mánéjì ẹ̀ wala tunafiruwa ẹ má sọ̀rọ̀ ayín dọ̀tá ẹlẹ́sìn Christianity ẹ má sọ̀rọ̀ ayín dọ̀tá ẹlẹ́sìn mùsùlùmí mo ti sọ àyà kan kọjá àwọn àyà àti kan bẹ́ẹ̀ ní Quran tẹ́lómi ọ̀ka tí ó wò pé yes ntọ́lọ̀ ń wí ni tó o bá lọ tú sílẹ̀ níbò mi tó o bá tó lọ rí mi wàá tó wò pé eléyìí ti tú ta kọ́kọ́ sílẹ̀ má dúró lórí àyà kan kó wá takú síbẹ̀ mo sọ bí wàá sí kan tá a ṣe ní bíi last month pé àyà Quran tó ní ní rí àwọn tí wọ́n gbọ́ ló ń gbọ́ tí wọ́n gbọ́jọ́ kan ìgbọ́ kán máa wá lọ nífẹ̀ẹ́ ẹni tó jẹ́ ọ̀tá Ọlọ́run walau kana aba'ahum kódà bó jẹ́ bàbá wọn wọn ò hé tó ń tọ̀hún torí pé ń tọ̀hún jọ̀tá Ọlọ́run àyà Kùránì kan tí wọ́n bá rántí ẹ̀ kó kà ó wá tún tú sílẹ̀ níbòmí